àkójúmọ́ mà níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ìjọ́jú tẹ fún òwá ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba àdániwáyé ìfẹ́ tẹ ní sí wa kò ní dìbàjẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè náà ni ìròyìn tàsìkò yìí rèé ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ́ẹ̀ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí tó tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìrìn àjò lọ sórílẹ̀-èdè Faransé fún ìpàdé mìíràn láti orílẹ̀-èdè United Kingdom. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí aláṣẹ àti olùdarí àjọ NNPC lórí ìpapòdà ọmọ rẹ̀ tó jáde láyé. Kàyéfì ńlá rèé àwọn ikọ̀ Boko Haram tí wọ́n ti ronúpìwàdà lọ́jọ́sí ó ní wọ́n túyáyá tó sì túyàyà sójú òpópónà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn pé ìjọba àpapọ̀ ń fi ebi pa wọ́n sì ń pariwo síta lánàá òde yìí. Ìyàlẹ́nu ńlá rèé pẹ̀lú bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan èyí tó dèrò ilé ìwòsàn lójijì lẹ́yìn tó tú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ̀ wò ló bá ṣe bẹ́ẹ̀ ló bá dákú rangbọ̀ndàn. Ìròyìn ti Yorùbá Nation ìwọ́de tó lámìlaka yóò bẹ̀rẹ̀ lénìí ní orílẹ̀-èdè United Kingdom pẹ̀lú bí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho bí ó ṣe máa darapọ̀ máwọn èèyàn jàǹkànjàǹkàn lórí ìwọ́de fún ìpè ìdásílẹ̀ Yorùbá Nation náà. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tẹkọ̀ létí lọ sórílẹ̀-èdè Faransé fún ìpàdé mìíràn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú àti àwọn ọ̀rọ̀ míì yan Ibrahim Kabir Masari tó fi léde lójú òpó X rẹ̀ lánàá òde yìí ìyún ní ọjọ́ kọkànlá nínú oṣù tá a wà yìí ti ṣe ọjọ́ Ẹtì nígbà tó kéde wípé ó ń ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ìgbé rẹ̀ tó wà ní United Kingdom níbi tí àwọn ti jọ ní ìfọ̀rọ̀jomitoro ọ̀wọ̀rọ̀ tó ti já sí wípé lẹ́yìn tí àwọn jọ sọ̀rọ̀ tán báyìí níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè Faransé láti lọ ṣe ìpàdé míì ìpàdé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó lọ ṣe ní orílẹ̀-èdè Faransé ó ní kò sẹ́ni tó mọ̀ tí kò sì sọ pàtó irú ìrìn àjò náà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tá a mọ̀ ní pé ààrẹ ti pọ̀ ní United Kingdom báyìí tó sì ti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Faransé tí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn ó ní ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé èyí ò Báyọ̀ Ọ̀nánúgà ló fi ìròyìn náà léde wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lọ ṣe ìsinmi ọlọ́sẹ̀ méjì ní orílẹ̀-èdè UK láti lọ sinmi lẹ́nu iṣẹ́ tó sì já sí pé láti bẹ̀ òun náà ni yóò ti lọ máa pàṣẹ tí ó sì máa tẹ̀síwájú nípa iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àmọ́ sábà yìí níṣe ni ààrẹ ti pọ̀ ní orílẹ̀-èdè United Kingdom tó sì ti tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè Faransé. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí aláṣẹ àti olùdarí àjọ NNPC lórílẹ̀‐èdè yìí lórí ìpapòdà ọmọ rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé. Igbákejì ààrẹ nílẹ̀ yìí èyàn Kashim Shettima ó ní ó ti ṣe ọ̀rọ̀ ìbánikẹ́dùn pẹ̀lú ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí àjọ NNPC èyàn Malam Kyari tó jẹ́ olùdarí àjọ Nigeria National Petroleum Company tí ọmọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lánàá òde yìí ó ní Kashim Shettima ó ní ó fi ìkéde náà síta nígbà tí ó darapọ̀ máwọn ènìyàn tí wọ́n jọ ṣe ìbánikẹ́dùn tí wọ́n sì jọ kírun ìkẹyìn fún ọmọ rẹ̀ tó jẹ́ Fatima Kyari ẹni ọdún 25 tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lẹ́yìn òjijì láì mọ ohunkóhun tí ó ṣe tó fi gba ẹ̀mí ní ẹnu rẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kọkànlá ọjọ́ Ẹtì Friday ó ní wọ́n ṣe ìkírun ìkẹyìn fún Fatima Kyari ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Kashim Shettima wá ní òun bá arákùnrin náà òun bá kẹ́dùn lórí ìpapòdà ọmọ rẹ̀ tó sì ṣàdúrà wípé Elédùmarè Ọlọ́run ọba Allah yóò wà pẹ̀lú wọn tí yóò sì mú ọkàn wọn ró lórí ìpapòdà ọmọ wọn náà èyí tó ṣe bẹ́ẹ̀ tó ṣe aláìsí.
kàyéfì ńlá rèé àwọn ikọ̀ Boko Haram tí wọ́n ti ronú pìwàdà tẹ́lẹ̀ lọ́jọ́sí ní ṣe ni wọ́n túyáyá tán sì túyáyá sójú òpópónà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn sí ìjọba àpapọ̀ wọ́n sì ń pariwo wípé ebi ń pa àwọn ìjọba ẹ wá nǹkan ṣe sí i. ní inú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú bí ìròyìn náà ṣe ṣe ni ní kàyéfì tó sì ń ṣe ni ní àyìn nígbà tí wọ́n ṣe àfihàn àwọn ikọ̀ Boko Haram tí wọ́n ronú pìwàdà tẹ́lẹ̀ rí èyí tí wọ́n kó wọn jọ sí agbègbè tí wọ́n pè ní ajikampu tó wà ní òpópónà Màdúgùrú sí Damaturu ní ìpínlẹ̀ Borno ní ṣe ni ọ̀rọ̀ náà ya ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́nu pẹ̀lú bí àwọn ènìyàn náà tí wọ́n jẹ́ olùronúpìwàdà ikọ̀ Boko Haram tẹ́lẹ̀ rí tí wọ́n túyáyá tán sì túyáyá tí wọ́n gbégi dínà òpópónà náà wípé kò ní sí kíkọjá ọkọ̀ àti ọ̀kadà pẹ̀lú bó ṣe ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé níṣe ni ebi ń pa àwọn ìyà sì ń jẹ àwọn ìjọba àpapọ̀ ẹ wá ojútùú sí ebi tó ń pa àwọn yìí. ikọ̀ Boko Haram tí wọ́n ronú pìwàdà náà gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà tí ó sojú rẹ̀ tó sọ fún àwọn oníròyìn ìyún Abubakar Mujahid ó sọ di mímọ̀ wípé àwọn ikọ̀ Boko Haram náà ní ariwo wọn gba àdúgbò kan tó sì milẹ̀ títí tí àwọn ènìyàn fi ṣe kàyéfì pé èmi ló ṣẹlẹ̀ kí n ló dé nígbà tí wọ́n sì ṣe àbẹ̀wò síbẹ̀ wọ́n di wípé àwọn ènìyàn náà ń pariwo ebi tó sì já sí wípé wọ́n ti ní èrò míì nínú wọn pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ ó ní kò wo ibi tí àwọn wà lẹ́yìn tí àwọn ti yọ ọmọlúàbí táwọn kó ìbọn lẹ̀ táwọn sì kọ etí ọ̀gbọ̀nyìn sí ogun àti ìgbésùnmọ̀mí sọ wá yẹ kí ebi kó tún máa wá pa àwọn gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ tó jẹ́ ẹni míì ìyún Ajara Aminu ó sọ dímọ̀ wípé ní ọjọ́ kẹwàá ìyún ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n ronú pìwàdà náà bá ṣe pariwo ó sọ di mímọ̀ pé igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún ní Borno ó ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó sì pẹ̀tù sí wọn lọ́kàn léyìí tó ní kí wọ́n máa padà lọ sí inú káàpù tí wọ́n wà náà nígbà tó sọ dímọ̀ wípé ìjọba àpapọ̀ yóò wo ojútùú sí ìṣòro ebi èyí tẹ́ sọ pé ẹ̀ní náà. ìyàlẹ́nu ńlá kan rèé pẹ̀lú bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lóbìnrin bó ṣe bẹ́ẹ̀ di èrò ilé ìwòsàn lójijì lẹ́yìn tí ó tú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ̀ wò tán. níṣe ni ọ̀rọ̀ náà ti ń da ojú ayélujára láàmú pẹ̀lú bí arábìnrin tí ó pe orúkọ ara rẹ̀ ní Tọ̀míwá tó fi sójú òpó ayélujára TikTok rẹ̀ nínú èyí tó ti ṣe fídíò ara rẹ̀ ní ilé ìwòsàn lẹ́ni tí wọ́n ń fa omi sí lára lọ́wọ́ inú tó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ náà ó ní wípé lẹ́yìn tí òun yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ òun wò tó ń wojú ìkànnì WhatsApp rẹ̀ tán òní tó ń mọ̀ náà nu àfibọ̀nsẹ̀ lajú báyìí tó ń sì bára òun ní ilé ìwòsàn níṣe ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń dá sí ọ̀rọ̀ náà ní ojú òpó ayélujára TikTok náà tọ́pọ̀ sì ń sọ wípé ilé tẹlifóònù ọkùnrin ó yẹ kí ó jẹ́ nǹkan tẹ́ẹ̀mọ̀ pamọ́ ni torí pé kì í ṣe fún gbogbogbò ó ní ìwọ ló ti ọwọ́ ara rẹ̀ bọ́ sọ̀lọ̀ ẹni tó fi tábà báyìí ó náà ló ṣe bẹ́ẹ̀ tó pa ara rẹ̀ lẹ́kún nínú ọ̀rọ̀ ẹlòmíì tó pe ara rẹ̀ ní màsá ní ìgbà tó náà tẹ àtẹ̀jíṣẹ́ rẹ̀ jáde láti lè bá arábìnrin náà kẹ́dùn ó ní n kò ní sọ wípé Ọlọ́run ló mú ọ ṣùgbọ́n ó yẹ kí ìwọ náà mọ̀ wípé nǹkan ọkùnrin ìṣesí àwọn ọkùnrin níṣe ni ó gba sùúrù tó sì gbọgbẹ́ ó ní mọ́tì torí owú gbígbóná kó gbẹ̀mí ara rẹ̀ kó ṣe ohunkóhun ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú bó ṣe já sí wípé ìdá tí Elédùmarè tó dá àwọn ọkùnrin ó ní wípé wọn yóò máa ní ìfẹ́ ìkọ̀kọ̀ míì nínú ìgbéyàwó yòówù kí wọ́n lè wà. ìròyìn ti Yorùbá Nation báyìí pẹ̀lú bí èní ṣe jẹ́ ọjọ́ 12 inú oṣù kẹwàá ọdún tá a wà yìí òun náà ni ọjọ́ tí ìkéde tá a ti ń fi léde náà tó ti wáyé wípé lẹ́nìí ní United Kingdom ní Kensington ní orílẹ̀-èdè United Kingdom náà ó ní ìwọ́de tó lámìlaka ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ènìyàn ó ní yóò wáyé pẹ̀lú bí olóyè ọmọ Adéyẹmọ bó ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí tó ti balẹ̀ sí United Kingdom báyìí fún ìwọ́de tí yóò gbéra sọ lẹ́nìí bẹ̀rẹ̀ láti nǹkan bíi agogo 10 òwúrọ̀ òní títí di àṣálẹ́ kẹ̀gẹ́ ó ní ìwọ́de náà ó ní wọ́n sọ wípé yóò wáyé tí yóò sì gbéra sọ nípa bí àwọn ọmọ káàrọ̀ òjìrè táwà ní òkè òkun lọ́hùn-ún bí wọ́n ti kóra wọn jọ tí wọ́n sì kóra wọn papọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọmọ káàrọ̀ òjìrè kí wọ́n lè yọ ara wa kúrò nínú wàhálà àti làásìgbò èyí tí ikọ̀
Fúlàní darandaran tí wọ́n ń ṣe àti ìjọba orílẹ̀-èdè yìí kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ọmọ káàárọ̀ oòjíire kí gbogbo wa ká lè ní òmìnira ti ara wa. Wàyí o, tẹ́ bá fẹ́ máa wo bí fídíò náà bí yóò ṣe máa lọ ẹ kàn sí ìkànnì yìí bẹ̀rẹ̀ láti ìgbà tí ètò náà bá ti bẹ̀rẹ̀ la yóò máa gbé wá sójú móhùnmáwòrán yín lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tẹ́ wà yìí náà ni. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí etí ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa kóde tá a sì ti máa mú ìròyìn míì wá fún wa. Orúkọ mi ò ní yí padà, Àyànfẹ́ Elédùmarè ni. A kú sinmi òpin ọ̀sẹ̀. Àtótó àrèrè èrò epo èrò ọ̀fà ẹ wá gbọ́ làbárí ẹnu mi. Ǹjẹ́ ti gbọ́ pé lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí ó ní í ṣe dédé ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣà ẹkùn ọkọ̀ Fúlàní Ògbó Bàbádámì. Èyí ló wá fà á tí gbogbo àwọn àgbààgbà èèyàn jàǹkànjàǹkàn táwọn lókè òkun káàkiri orílẹ̀ àgbáyé tí wọ́n fi wá yan ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún tá a wà yìí láàyò láti máa fi ṣe àwẹ̀jẹwẹ̀mu ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ èyí tí yóò máa wáyé ní London Kensington 199 Holland Park Avenue London W11 4UL United Kingdom ní dédé agogo 2 alẹ́ ní títí di aago 12 òwúrọ̀ ọjọ́ kejì bó bá wá dọjọ́ 12 oṣù kẹwàá ìwọ́de tó lámìlaka èyí tí ó tún máa wáyé ní London náà èyí tí Ọláyọmí Kóìkì tí ó máa ṣàgbátẹrù rẹ̀. Bẹ́ẹ̀ ni ọkọ̀ ti wà ńlẹ̀ fáwọn àgbàlagbà àti abarapá gbogbo èyí tí ó máa gbé wọn láti fi ṣe ìwọ́de náà. Ẹ má gbàgbé ẹ jẹ́ ká fi sọ́kàn. Olùkéde Àrólé Bàbá 1010 TV1.